eléyìí tí a tún máa gbéyẹ̀wò lórí ètò ó ní ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìbàdàn tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbò Alhaji Oríyọmí Hamzat tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ẹlẹ́yinjú àánú bàbá èwe ó sọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí lórí ètò tí ó ń ṣe ní iléeṣẹ́ rédíò Àgídìgbò nípa awuyewuye àhesọ tó ń lọ nígboro. Kí ni Alhaji Oríyọmí Hamzat sọ, kí ló wí, á mú wá fún yín. Ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé ní Benue ó bani nínú jẹ́, ó sì ní kàyéfì, ó sì jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn torí pé ìṣẹ̀lẹ̀ yẹn ó lágbára púpọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, wọ́n ní àwọn èèyàn tó fẹ́ẹ́ tó bí ọgọ́rùn-ún èèyàn ò ní wọ́n pàdánù ẹ̀mí wọn. Ó lágbára o. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé Benue tó ń pèsè oúnjẹ jù ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní apá north níbẹ̀ yẹn. Tí irúṣẹ̀lẹ̀ báyìí bá wá ń wáyé ní ìlú àbí nípínlẹ̀ tó jẹ́ pé ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó ti ń jáde wá fọmọ orílẹ̀ Nàìjíríà tó sì jẹ́ pé okùnfà àwọn ìṣẹ̀lẹ̀ ẹbú báyìí kò sí lórí aáwọ̀ láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀. Ṣe rí i pé ó lágbára, ó tó ń tó yẹ kí gbogbo ọmọ orílẹ̀ kí a jọ bójú wò ká sì pariwo ká ké gbàjarè fún àwọn ìjọba wa, àwọn olórí àwọn adarí wa láti tètè bá mi wá ọ̀nà àbáyọ sí i. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn, ìṣekúpani eléyìí tó wáyé ní Benue, á mú wá fún yín. Bákan náà, ẹni tí í ṣe mínísítà alákòóso fún ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀dọ́ àti eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà, Solomon Dalong, wọ́n sọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tí iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún alákòóso tẹ́lẹ̀ náà wípé kí ni wọ́n lè sọ, kí ni wọ́n rí nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tó ń lọ lọ́wọ́ àti ìṣèjọba àwarawa láti bí ọdún 26 sẹ́yìn. Kí ni alákòóso tẹ́lẹ̀ lórílẹ̀ Nàìjíríà Solomon Dalong, kí ni wọ́n wí, kí ni wọ́n sọ nípa ìṣèjọba tó ń lọ lọ́wọ́, á mú wá fún yín tí a jọ gbọ́. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, á dókè lọ́hùn-ún, á gbọ́, á wò tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, á wà tẹ̀síwájú lórí ètò. Ṣùgbọ́n mo gbàgbọ́ mọ́ sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell, kẹ́ ẹ sì máa bá wa share àwọn programs wa, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tí a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ má ti lọ, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ́rẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa. Yorùbá mọ̀ ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí la fi gbàrí ayé wa. Nínú àtúpalẹ̀ èdè, wọ́n ní ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládìẹ tó kù ìmọ̀ bọ̀, ebi kìí pè kan náà ọwọ́ dalẹ̀. Àwa àti yín á máa lọ re, á máa bọ̀ re, àní kẹlẹ́sù lọ́nà. Àwọn ajogun
wọn ò ní lágbára lórí ayé wa. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò. Ní àkọ́kọ́, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat ọ̀rọ̀ tí wọ́n sọ ní orí rédíò lórí ètò kan tí wọ́n ń tukọ̀ lórí rédíò Àgídìgbò nílẹ̀ Ìbàdàn. Ṣáájú ó ní awuyewuye tí ń wáyé wípé àwọn kan wọ́n ń fi àtìlẹ́yìn wọn hàn fún Alhaji Oríyọmí Hamzat láti gbégbá àpótí dupò gómìnà nínú ètò ìdìbò ọdún 2027 nípínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n ti sọ wípé àwọn ti ṣetán láti ṣàtìlẹ́yìn fún Alhaji Oríyọmí Hamzat tí ó bá ṣetán láti gbàpótí ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá ń sọ ìwòye àti èrò tiwọn lórí ìgbésẹ̀ yẹn, pé àwọn kan ń sọ wípé kò sí tó burú bẹ́ẹ̀ Alhaji Oríyọmí Hamzat tó bá dupò gómìnà, pé kódà yóò wọlé torí pé àwọn èèyàn ń fẹ́. Àwọn míì ní ọ̀rọ̀ òṣèlú ò rí bẹ́ẹ̀, torí pé níta ń pè lóṣèlú ó kẹnu ju bí a ṣe ń gbọ́ tàbí bí a ṣe ń wò yẹn lọ, pé àti pé Alhaji Oríyọmí Hamzat ẹni iyì ẹni ẹ̀yẹ ni àpọ́nlé ni tí gbogbo ayé sì mọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú. Ṣùgbọ́n tí Alhaji Oríyọmí tó bá ti wá darapọ̀ máwọn olóṣèlú débi pé ó wá ń gbégbá àpótí láti dupò gómìnà, wípé gbogbo àwọn iyì ẹ̀yẹ àpọ́nlé ọ̀wọ̀ tí ó ti wà lára Alhaji Oríyọmí Hamzat pé ó ṣeé ṣe kí ó dínkù tàbí kó má sí mọ́ rárá, pé trust táwọn èèyàn ní nínú Alhaji Oríyọmí Hamzat pé ó máa dínkù, then dignity, honor táwọn èèyàn ní fún Alhaji Oríyọmí pé ó máa kúrò ńbẹ̀. Ọ̀rọ̀ yìí làwọn kan ti ń sọ lábẹ́nú tí wọn ò sọ jáde lórí afẹ́fẹ́, ṣùgbọ́n lórí ètò kan tó wáyé níléeṣẹ́ Àgídìgbò ó ní wọ́n ti fi àǹfààní sílẹ̀ fáwọn èèyàn láti máa pè wọlé sórí ètò. Ibẹ̀ ni ẹnìkan tó pè wọlé láti òkè òkun ló ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ gba Alhaji Oríyọmí Hamzat nímọ̀ràn lórí afẹ́fẹ́ wípé k'Alhaji Oríyọmí Hamzat kán má dán wò rárá o, torí pé òṣèlú ò rí bí a ṣe ń wò ó kẹnu ju bá a ṣe ń wò bá a ṣe ń rò lọ, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn ṣetán láti ṣàtìlẹ́yìn f'Alhaji Oríyọmí Hamzat pé ẹ̀tàn lásán ni, pé tó bá dójú ẹ̀tàn t'Alhaji bá ti jáde tán tí gbogbo ayé ti mọ̀ pé ọ̀rọ̀ yìí dande, gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn olóṣèlú tí wọ́n bá ṣàdéhùn fún yàn kéèyàn mọ̀ gbẹ̀kẹ́ ládéhùn wọn, pé àwọn èèyàn pé wọn ò ní dìbò f'Alhaji Oríyọmí Hamzat. Ọ̀rọ̀ yìí ni ẹni tó pè yẹn ń sọ tí Alhaji Oríyọmí Hamzat tó fi fèsì, t'Alhaji bẹ̀rẹ̀ sí í tu lórí afẹ́fẹ́ wípé bóò làwọn èèyàn ṣe máa ń ronú gan-an, kí ló pé táwọn èèyàn bá gbà nímọ̀ràn ntóhun ó ṣe lòun ó ṣe, àti pé káwọn èèyàn má fi tiwọn wé tẹnìkan tàbí kí wọ́n má fi tẹlòmíì wé tẹnìkan, pé oníkálukú bíbí tàbí oníkálukú yàtọ̀, pé àwọn táwọn bá fẹ́ gbàkótí pé àwọn gbàkótí láti dúpọ̀ gómìnà pé àwọn ó sì wọlé, pé káwọn èèyàn má máa sọ negative thoughts tí wọ́n bá ń rò lọ́kàn ara wọn sí òun mọ́. Ọ̀rọ̀ pọ̀ t'Alhaji Oríyọmí sọ. Ẹ wá jẹ́ ká wo èrò àti òye àwọn èèyàn sí tí ẹni tó pè wọlé yẹn sọ àti èsì tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n fún ẹni yẹn. Jẹ́ ká wo ohun táwọn èèyàn ń wí, tí àwọn èèyàn ń sọ. Ẹ jẹ́ ká jọ wò ó, ẹ jẹ́ ká jọ gbọ́. Mr. Emmanuel Akinola, wọ́n ní what he said was if he decides to contest, he will and we win. It was an interaction between him and someone who is advising him not to go into politics. Mr. Aderibigbe Olalekan Afeez, àwọn ní that is when you will know your true worth among your people. That is exactly time you will understand who humans are
especially Nigerians. Mrs. Sangotóyè Olúṣèyí Florence àwọn ní kí ló dé tí àwọn ènìyàn ṣe máa ń sọ̀rọ̀ òdì tàbí ọ̀rọ̀ ìjákulẹ̀ fún ènìyàn ẹgbẹ́ wọn. Nígbà wo ni a máa tó gbọ́n lórílẹ̀‐èdè yìí ná? Gbogbo yín ṣáà ń sá sẹ́yìn láti dupò. Ẹni tí ó tún fẹ́ du ipò ẹ̀ ń discourage ẹ̀ sí àwọn kan ni wọ́n ṣe ipò fún ni. A dẹ̀ ń gbàdúrà kí orílẹ̀‐èdè yìí dára ṣùgbọ́n a kò fẹ́ yan neutral person síbẹ̀. The same set of people náà ló ń rù wá láti ọdún pípẹ́ sẹ́yìn tí kò sì yẹ kó jẹ́ bẹ́ẹ̀ tí ò sí yàtọ̀. Tí a bá fẹ́ àtúnṣe àti ìdàgbàsókè lórílẹ̀‐èdè yìí a ní láti pààrọ̀ àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ti sọ ipò di ogún ìbí wọn. Let new set of people emerge in government. Àbí AY wọ́n ní you think fame and politics are the same. You gonna learn in hard way my guy. Please don't go there. Ọ̀rọ̀ Mr. AY nìyẹn. Mrs. Ogunleye Oluwanifemi wọ́n ní I will vote for you sir. Not Oyo alone. We also need you in Odo State. Please come. Ọ̀rọ̀ Mrs. Ogunleye nìyẹn. Mrs. Adéọlá Olúwatóyìn wọ́n ní best of luck sir. Alhaji Oríyọmí. Mr. Babayemi Káyọ̀dé àwọn ní this man just funny always. Ẹnu tán sọ tí wọ́n ní. Mrs. Tolú Bùsáyọ̀ Àtìlọ́lá wọ́n ní Oríyọmí dey play. You will learn the hard way. Ṣé wọ́n ń tàn ẹni jọ má tanra rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mrs. Tolú Bùsáyọ̀ Àtìlọ́lá nìyẹn. Mr. Abu Jelilat àwọn ní it's better face your homework jẹ́jẹ́ àti jẹ́jẹ́. Sakaria Adra àwọn ní I'm very sure kò lè wọlé unless he is ready to join them. Okay. Olórí Adéṣẹwà àwọn ní he is playing ní o. Okay. Mr. Lefty Drummers wọ́n ní kó kọ́ra alátẹ no be politics party o. Don't let them push you. Ẹnu tí wọ́n sọ nìyẹn. Mr. Sam Ọlá àwọn ní he made a positive confession as Tinubu also said èmi ló kàn which eventually manifested. There is power in our tongues and words. It is also my time to prosper and excel in life. Àbí o. Ọpẹ́yẹmí Karim àwọn ní if you see him talking like this be sure that he is not ready to contest for anything. He is just clearing the man that told him not to tell him negative thoughts. Mr. Abdulrasheed Adéwálé Possible àwọn ní smile yẹ̀yẹ́ yéyeye Oríyọmí think say to do governor be like mama ẹ bá wa gbẹnu sí Mike no be the same. Okay. Mr. Owolabi Ayọ̀mídé àwọn ní he is saying the truth. Who won contest with him in Oyo State? I swear if Oríyọmí contest for governorship he will win. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Owolabi nìyẹn. Ìyẹn ní abala ti ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. Gẹ́gẹ́ bí ẹnìkan ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Kí ni èrò àti ìwòye tiyín lórí ìgbésẹ̀ yẹn? Àwọn kan sọ pé àwọn fẹ́ ṣe àtìlẹ́yìn fún Alhaji Oríyọmí Hamzat láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ṣùgbọ́n àwọn kan ń sọ wípé k'Alhaji Oríyọmí Hamzat má dábàá láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2027 torí pé òṣèlú ó máa ń ba orúkọ ẹni jẹ́ ni kò sí béèyàn ṣe fẹ́ ṣe tó béèyàn ṣe fẹ́ dára tó orúkọ máa ń padà bàjẹ́ ni ní ìdí òṣèlú pé orúkọ Alhaji Oríyọmí Hamzat ó dẹ̀ ti dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé ti mọ̀ léèyàn gidi ṣùgbọ́n tó bá lọ darapọ̀ máwọn olóṣèlú tó ń dupò tó ń gbàpò tí láti dupò pé nǹkan tó léwu ni kí lèrò àti òye tí ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yá ká a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ tí Mr. àbí alákòóso tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà
Honourable Solomon Lalong wọ́n jáde wọ́n sọ̀rọ̀ nígbà táwọn oníròyìn ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń darí lọ́wọ́ àti ìṣèjọba àwa ara wa láti bí ọdún 26 sẹ́yìn. Ṣùgbọ́n eléyìí tá a fẹ́ mú lò ń bẹ̀ ó ní ọ̀rọ̀ tí Solomon Lalong sọ wípé àsìkò ìṣèjọba Tinubu pé kò sí fún mẹ̀kúnnù, pé àwọn olówó ní ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ni ó fẹ́fọ̀, torí pé ọpẹ́ tí èèyàn lè máa dá lásìkò ìṣèjọba Tinubu ò ju pé ọpẹ́ pé mo wà lálàáfíà, mo wà láyé, mo wà láàyè lọ. Ẹ gbọ́ kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ, kájọ wò ó kájọ gbọ́. Mr. Abiola Owolabi àwọn ní let not deceive ourselves. This administration is the worst of its kind. Things has gone so bad and the masses suffers a lot. People keep enduring and hoping for a better Nigeria. Our prayer is for God to intercede and give our leaders heart of selflessness, honesty, diligence, and good stewardship to rescue this country. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Abiola Owolabi nìyẹn. Ẹ jẹ́ wo tí Mr. Daniel Owolabi sọ. Wọ́n ní ìjọba tó ti kúrò níjọba àwa ara wa tó ti wá di ìjọba àwọn ara wọn. Mr. Ekundayo Sunday Julius àwọn ní òtítọ́ ọ̀rọ̀ ni Lalong sọ o, Ọlọ́run máa gbà wá lọ́wọ́ àwọn aninilára lórílẹ̀‐èdè yìí. Mr. Wasiu Ọlárewájú àwọn ní when you are a minister of youth and sports in Nigeria, what is your responsibility? Hungry for power. Mr. Aliu Adeyemo àwọn ní àwa ẹ̀dá alààyè kò sí ìjọba tó lè tẹ́ wa lọ́rùn láyé yìí, gbogbo ìjọba tí wọ́n ti jẹ sẹ́yìn kò sí eléyìí tó dára níbẹ̀, tó bá kúrò níbẹ̀ a tún máa yan bá Tinubu. A kò fẹ́ ìtẹ́lọ́rùn a kò ní ìtẹ́lọ́rùn lórílẹ̀‐èdè Nàìjíríà ló sì ń dá wà láàmú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Aliu Adeyemo nìyẹn. Ẹ jẹ́ ohun tí Mrs. Àjọkẹ́ Suleiman sọ. Àwọn ní God will bless you for saying the fact. Ìjọba ìkàgbáà ni ìjọba Tinubu. Okay. Mr. Alamu Fúnmi Ayọ̀rìndé àwọn ní mínísítà ìjọba àná ló ń sọ̀rọ̀, tí ẹ bá wà lára wọn a kò ní gbọ́ nǹkan kan nítorí àpò yín lẹ fi ń sọ̀rọ̀, kì í ṣe nítorí aráàlú. Ọlọ́run yóò gbà wá lọ́jọ́ kan lọ́wọ́ gbogbo yín. Mr. Olúwatósìn Ọ̀nàsànyà àwọn ní òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ìjọba Tinubu bójú ọmọ Nàìjíríà yìí jẹ́, pàápàá ọmọ Yorùbá. Abba Tinubu kì í ṣe ènìyàn gidi o, ó mà ṣe o, ìṣèjọba òfò ní ìjọba yìí. Mr. Tajudeen Adeniyi àwọn ní ọjẹ́ gbàdúrà kí orí tirẹ̀ ṣe lásìkò ìjọba yìí, gbàgbé nípa politics, ó dá mi lójú ní agbára Ọlọ́run màá rí tèmi ṣe lásìkò Tinubu yìí àti ìṣèjọba Adeleke lọ́sùn, àmín o. Sikrat Ajayi àwọn ní ló burú jù fún yín sà, nítorí pé ẹ kò rí owó jí, gbogbo ọ̀nà ìbàjẹ́ yín ti forí sánpọ́n, ẹ̀yin onísọkúsọ wọ̀nyí. Ohun táwọn kan tún sọ nìyẹn o. Mr. Akani Ismail àwọn ní you will live long inshallah in Jesus name, that is true talk. Okay. Adébáyọ̀ Àdìgún àwọn ní Olúwa gbà wá lọ́wọ́ ìjọba aninilára Tinubu. Àtìládé Lukman Adékúnlé wọ́n ní ìjọba bàbá Tinubu ló burúkú jù nínú ìṣèjọba alágbádá, ẹ̀rí sọ bàbá. Nafiu Taurid Ọláìdé àwọn ní bẹ́ẹ̀ ni kò sí irọ́ níbẹ̀. Mrs. Biodun Sekinat Agbájé àwọn ní wàláì parọ́ bàbá yìí. Ọlọ́pàá àwọn èèyàn náà ni wọ́n ti fi ọ̀rọ̀ àti òye tiwọn láti fi sọwọ́ sí wa lórí ọ̀rọ̀ tí alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá lórí Nàìjíríà tẹ́lẹ̀ Solomon Lalong ọ̀rọ̀ tó sọ nípa ìṣèjọba Tinubu wípé ọpẹ́
ẹ̀mí nìkan ni ọpẹ́ tèèyàn lè máa dá lásìkò ìṣèjọba Tinubu torí pé kì í ṣèjọba mẹ̀kúnnù rárá. Kí ni ìwòye àti èrò tiyín nípa ohun tí Solomon Lalong tó sọ jáde lẹ́nu yìí? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Kẹ́ ẹ sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.